mo ti dúró yìí ọ̀rọ̀ bàbá wa Àgbàlá Agége òun ni mo fẹ́ fi káfí ma bí ó ti rí lọ́kàn mi. Bàbá wa Àgbàlá Agége Ọlọ́run bá wa kẹ́ bàbá. Àmín. Ìgbà tí wọ́n fẹ́ kú láyé wọ́n wá ní kọ̀dìdọ́kọ̀ sọ́dìrì wọ́lá múnátọ́kọ̀ lìdá. Ọkàn mi ti kún púpọ̀ bí mo ti wà yìí pẹ̀lú táwọn èèyàn ti ń wí nípa bàbá ọlọ́jà tuntun láti bí ìjẹ́ ìjọ kọ́lọ̀ kó jẹ́ kárí wọn pẹ́ àmọ́lẹ́rì àwọn bàbá wa gbà níbi ló nígbà àjọba Ìmáàmù Kúntù ọmọ bá fi ṣe tí mo fẹ́ ṣe yìí pé innal hayata bala'un wa ma'ishata fana'u àbí. innal hayata bala'un. ayé tẹ́ rí ni bó ti rí ni àdáwò ni bó o bá ní o ní fẹ́ kọ́ mọ́sálàyé ní ma. wa ma'ishatan fana'u. gbogbo ìsẹ̀mí tó ń lò ń bẹ́ẹ̀ àdáwò lòun náà bó ti rí náà nítorí pé because tọ́ọ̀ bá fi si dáadáa láyé Ọlọ́run ó béèrè lọ́wọ́ rẹ̀. fanaimu akọdáwò. àbáwọ̀ àgbà lọ́jà tuntun ìmáàmù wa Sheikh Abdul Fattah lọ́jà tuntun bàbá Magaji Kuntu Ọlọ́run o fanaimu kọzáwò. ìdẹ́ra ti ń bẹ́ẹ̀ ọmọ jana. bàbá wa ṣe àgbáyé pé yíwá pé ń jẹ́ ń ké kọ̀ọ̀dá òun náà ní pé ojú. sururu la yadumu wa uzunu azihida ìbànújẹ́ ó ti rí náà nù ó sì ní ògùn. asafa bí wafati ummil khairi uqbul ata'u. bẹ́ẹ̀ni. fatarakita aminatu. ìyàwó Amina fi wálẹ̀. fi kamade tọmọ wàrọ. bẹ́ẹ̀ni. igifila wàrà mọ. Ọlọ́run bá foríjì yẹn bá wa kẹ́yà. asibigi ni ama wàlà ata'u. dákun asibigi bá jẹ́ ìkẹyẹrẹ Ọlọ́run jọ sùn wá bùsùn. salawatullahi alayhi. Ọlọ́run bá kẹ́lẹ́bà Muhammad. wa ala sahabi wala. àti gbogbo àwọn sàábẹ̀rẹ̀ lápapọ̀. alayka salami ya fakharana ya imamuna. bàbá ìmáàmù Muhammad Toure láti gbà tẹ́ ti jẹ ìmáàmù yìí tí kì í. bi kulli khitirami qultu ahlan bi fakharina. bàbá wàlẹ́ jẹ́ àgbà wọn ni afukarul fakhar Allah tafkhar. fasiwu maqali. bàbá wọn gbẹ́kẹ̀ rẹ̀ ẹni tá a lè pè pé ó ní fàárí níta fi ṣe fàárí lọ́dọ̀ ẹni tí ó bá ṣe fàárí pẹ̀lú tó ní. ó ní níta fi ṣe fàárí lọ́dọ̀ kò wá ṣe fàárí pẹ̀lú ẹ̀ ó ń tọ́ lọ́n fàárí èèyàn. fasiwu maqali alimihi bi imamihi. ẹ̀sán tó máa ń wá ẹ̀sán pé ta ni ẹ̀sán ẹ̀yin ni ẹ̀sán nìyí torí pé àwọn tó bí bàbá wa àgbà námọ̀rọ̀ nu wọ́n ní bàbá wa ìmáàmù àgbà nílọrin pé kádàrá nù. bishariki wa garibi shuzamizilu ka sheikhana. látàrí ẹ̀rí àwọn bàbá àgbà láàrú wọ́n ní kí n sọ fún yín pé ẹ̀sán nìyí bàbá tó bí wọ́n jẹ ajánásì ẹni tó tẹ̀lé wọn jẹ ajánásì ẹ̀yin náà ni lẹ́jẹ̀ náà. bishariki wa garibi shuzamizilu ka sheikhana. ẹ wá dà bàbá wa Àgbàlá Agége Ọlọ́run dákọ̀ Ọlọ́run jẹ lópẹ́ Ọlọ́run jẹ́ mi yóò gùn Ọlọ́run jẹ́ kúrú lẹ́mi àtọ́wọ́lá ìláyé wọn la ṣe kí yá sáré máa dáhùn. ẹ má ṣeun ibi àdúrà ni wọ́n parí rẹ̀ sí gbogbo ẹja wà bá tiẹ̀ ráyè mú dọ́dọ̀ àfa ẹ̀dákẹ́já ṣe àmín. bàbá wa jálẹ́sẹ̀ àgbà wọ́n tún fún àwọn ẹ̀fà ní owó bàbá arábànà wọ́n tún fún àwọn àfa tó mọ kéwú lò ẹni pé wọ́n sì mọ̀ ẹ́ lò wọ́n sì lò ó dà. bàbá mùkádàmù àgbà àwọn náà ní àfa tó mọ kéwú lò yìí wọ́n lẹ́tùn máa rí ṣe sí i. amina. abil barakat fadilatu sheikh Sirajuddin al-Fayfawi allah damallahu hayatahu. ya rabbana ya ilahi tawil hayata al-Fayfawi. allah amin. àwọn àgbàlagbà wọ́n lè máa rí tí ń ṣe ń bẹ̀. amina. la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Sheikh Suleiman babalagbaji akíyín púpọ̀.